ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, a kì í ṣẹyọ kan. Ta ló sọ bẹ́ẹ̀? Kò sí ohun tó ń pè ní wọ́n Nàìjíríà, pọ́kàn ni wá, ìyàtọ̀ wà láàrin wa. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ ní máa pa wá nípa ìfọnáfọ̀sùn. Àwọn àgbààgbà Yorùbá wọ́n ti sọ̀rọ̀ sókè. Àṣebàtà ń ta wọ́n lẹ́sẹ̀. Ẹ káàbọ̀ gbogbo ọmọ Yorùbá. Wọ́n fárígá fún Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tó wà nípò àgbà. Ẹ wo bí mò ń bọ̀. Ẹ kẹ́ ẹ mọ̀ pé ní orílẹ̀-èdè tá a wà yìí, àwọn kan ń jẹ nínú ìdàrú, àwọn kan ń jẹ nínú wàhálà, àwọn kan ń jẹ nínú ìdàrúdàpọ̀ àti àìfọ̀kànbalẹ̀. Ó tí mò ń ṣàlàyé lọ. Ẹ wá wo ìgbà tí Tinubu ti débẹ̀. Ọjọ́ wo lẹ gbọ́ pé wọ́n bọ́ọ̀bù Major City kan? Ìjọ́ wo lẹ gbọ́ pé wọ́n bọ́ọ̀bù Kano? Ọjọ́ lè gbọ́ pé wọ́n bọ́ọ̀bù Zaria. Dámì pé Boko Haram ti parí. We have defeated Boko Haram. What you are listening to now is bandits. Who are the bandits? Àwọn wo ni bandits yẹn gan? Ṣé òní ni àwọn Kwara tí ń bá Fúlàní gbé ni? Mo wo fídíò yẹn ní gẹ̀ẹ́ta, mò ń ké nítorí ìlú tèmi ni, ibi tá a ti bí mi ni. I'm from Kwara State. I'm from Pamoisi in Isi local government ní Kwara State. Ìgbómìnà ni mí, Ìgbómìnà ní Òkè Ọdẹ. Àwọn ìlú kan wà tí wọ́n ti sá kúrò nílé tí wọ́n ò sí mbẹ̀ mọ́. Tẹ́ pé wọ́n ti sá kúrò ńlú. Ẹ jẹ́ ká fi kinní kan wo ọ̀rọ̀ yìí wò, atọ́kùn. Bàbá. Now, ní Òkè Ọya, Joint Civilian Task Force ni wọ́n pe àwọn ọdẹ wọn àti àwọn aráàlú tó lọ kojú àwọn bandits. Bẹ́ẹ̀ni. Kí ló dé tí ilẹ̀ Yorùbá yàtọ̀? Kí ló dé tí wọ́n da ọdẹ nìkan sínú igbó? Kí ló dé tí kí lórúkọ Commissioner of Police Kwara State kò lè kó àwọn ọlọ́pàá dùgbòlùjà kó darapọ̀ mọ́ àwọn ọdẹ ìbílẹ̀ yẹn kí àwọn ọdẹ kan wọnú igbó pẹ̀lú wọn? Nítorí ọdẹ ìbílẹ̀ fi ń tẹ̀lé wọn ni pé ọdẹ ìbílẹ̀ ló máa tẹ̀ré ibẹ̀ yẹn. They know the geological area, the terrain of that area more than the outsiders tí wọ́n ń gbé bọ̀ láti gbé ọdẹ ìbílẹ̀ wá. Ọdẹ ìbílẹ̀ ń gbé sakabulani. Atọ́kùn tí ọdẹ ìbílẹ̀ tó bá gbé pop passion lọ́wọ́, ọlọ́pàá lè yá arrest wọn. Bẹ̀tí Fúlàní bá gbé K47 wọn ò ní arrest ẹ̀. Ṣebí láyé ìgbà kan ó ní ìgbọ̀nsẹ̀ láyé mi ò rántí dábóyá láyé Ọbásanjọ́ àbí ayé ìjọba wo ni pé tí wọ́n ń gbé elédè kan lọ tó jẹ́ ọlọ́pàá lọ sí agbègbè ẹ̀. Tí ilẹ̀ Yorùbá wá gbé Yorùbá lọ, ilẹ̀ Haúsá wá gbé Haúsá lọ, wọ́n gbé àwọn èèyàn tó máa àdúgbò yẹn, ayé àwọn tó máa àdúgbò yẹn, kí ló tí wọ́n continue pẹ̀lú rẹ̀? Imagine kó mọ́là kó ní pé kó lọ jà fún àwọn Yorùbá ní Òkè Ọdẹ ká fi ṣe case study wa. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ jẹ́ pé àwọn tó pààyàn Fúlàní ló dẹ̀ ní kí Fúlàní kó jẹ́ sójà, kí Fúlàní kó jẹ́ ọlọ́pàá tí ó lọ jà ń bẹ̀. Adégbòdo sọ sí láéláé. But ó yà mí lẹ́nu pé kí lórúkọ ẹ̀ Air Force Base wà nílọrin. Air Force wà nílọrin. Báràkì bíi mélòó kan wà nílọrin. A dẹ̀ ti ń pariwo láti jẹ́ pé kankan yìí ṣẹlẹ̀. Kí ló ṣe gómìnà Kwara? Kí ló tàwọn wo ló jọba lé lórí nígbà tí odidi ìlú bíi 12 bá túbọ̀ lórí? Ó ti tú bákan ó ti tú. Kí ló ń ṣe? Kí ni achievement yẹ? Kí ló fẹ́ lóun jẹ lérè? Ẹ wọ ẹ mọ̀jà àtàrà wa, this is on a sad note. Ọba Adéwọ̀lú Ládọjà, ọkàn yóò balẹ̀. Ìbàdàn nílò Olúyọ̀lé àjẹgbẹ́jẹ karahun, wọ́n máa fi karahun fọ́ orí mu. Ọba mọ̀jà bó ti kára wájú lẹ́rú ní ìsìn ẹ jẹ́ ká kó àwọn bandits lẹ́rú, ká kó Fúlàní tó ń dà wá láàmú lẹ́rú. Jagunjagun ni yín, jagunjagun ló tẹ̀ Ìbàdàn, ẹ dákun ẹ ṣe kílẹ̀ Yorùbá kó lómìnira, kílẹ̀ Yorùbá kó bọ́ lóko ẹrú, kílẹ̀ Yorùbá kó lè tó fúnra wọn, kí sẹ́rí gbogbo ìtàsọ yàrá wẹ́rẹ́wẹ́rẹ́ mo ti sọ kò lè gbòmìnira fún wa. Ṣùgbọ́n tírú ọba tó wọ orí àpèrè sí tó bá tẹsẹ̀ sí tọwọ́ sí òmìnira Yorùbá wà á dẹ̀ rí jẹ́ bẹ́ẹ̀ kẹ́kẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ètò ààbò náà. Ẹ má dẹ̀ jẹ́ kí àwọn ọba Yorùbá kí wọ́n máa ṣọ̀tá ara wọn. Ẹ jẹ́ kí wọ́n fura wọn ṣọ̀kan. Kò sí ìyàtọ̀ nínú gbogbo wa, káàrò jíire ní gbogbo wa. Mi ò mọ̀ bóyá mo sọ́njẹ̀ lò mi ò mọ̀ bóyá owó ní ó da Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni of Ifẹ̀ pọ̀ ni àbí ẹran ni wọ́n jọ pín
àbò oúnjẹ torí gbàtà wà kékeré dájà sábà sí ni pé àgbàdo kọ gbẹran kó arrange private meeting pẹ̀lú kábíyèsí ọba Ládọjà lórí security ilẹ̀ Yorùbá Ifẹ̀ ní orírun wa ṣùgbọ́n Ìbàdàn ní capital ilẹ̀ Yorùbá so tó bá wọn sọ̀rọ̀ ọba Adéwọ̀lú Ládọjà lè pe ìpàdé gbogbo lọ́balọ́ba ó lè pe ìpàdé gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n discuss lórí security tá a sọ tá a kọ́kọ́ sọ nílẹ̀ yìí gbogbo ìtò wa ṣẹlẹ̀ pátápátá eré lè tó kù torí àwọn orin kan ti tún gbàdúrà ẹ̀ orin la fi wo wèrè mo wá bẹ Olúbàdàn tìlú Ìbàdàn kó dákun wọ́n pẹ́ wọn ò ní kúkú tó yá kí wọ́n jọ kí wọ́n lo àǹfààní pé wọ́n lè pe president lójú oorun kó dá wọn lóhùn báwọn àti president jẹ́ ìkan kí wọ́n jà fún unity àṣeyọrí àti bíbọ́ nínú oko ẹrú ilẹ̀ Yorùbá. mi ò gbọ́ yín dáadáa bàbá. kó jà fún ìṣọ̀kan àṣeyọrí àti bíbọ́ nínú oko ẹrú gbogbo ilẹ̀ Yorùbá. irú síkárì tá a sọ tẹ́lẹ̀ yìí Ládọjà lè gbé lórí ọba Ìbàdàn tuntun kábíyèsí ó lè rú lórí pé síkárìtì yìí n tó bá sọ lókè náà máa gbọ́ this time torí tiẹ̀ ti di mẹ́ta pọ̀pọ̀ olóṣèlú ni ọ̀rẹ́ ẹgbẹ́ president ni pàdé president ni ó tún wá jẹ́ first class imperial ọba ó tún sọ kíní kan wípé Ìbàdàn state jẹ́ ológun kó má wá jẹ́ Ìbàdàn state nìkan òmìnira gbogbo ilẹ̀ Yorùbá kó jẹ́ lógún ààbò ilẹ̀ Yorùbá kó jẹ́ wọ́n lógún kí wọ́n máa bá president sọ̀rọ̀ ní gbogbo ìgbà lóòrèkóòrè lórí ilẹ̀ Yorùbá mo wá bẹ̀ olóyè Sunday Igboho kó wá fi àsìkò lẹ̀ lásìkò tí ó fi rí Olúbàdàn bá sọ̀rọ̀ gbogbo ìlú tọ́lẹ̀ ń pa pàkì yìí o wọn ò ní sẹ́mi jù sí àgbẹ̀ lọ o wọ́n sọ bẹ́ẹ̀ wọn ò ní sẹ́mi jù sí àgbẹ̀ lọ o àwọn ló ń bọ́ mostly Kwara ẹ ti dislodge one of the farm now how do they want that to survive mo sọ pé either wọ́n fẹ́ parí ìgbómìnà pé sẹ́bẹ̀lẹ̀ fẹ́ jẹ olórí ẹ̀yìn Kwara kìnnì kan àbí kìnnì kórúkọ aláyẹ ẹ̀ nírí kankan sẹ́bẹ̀ àbí wọ́n rò pé ìjọba Tinubu yìí kò ní ṣe àṣeyọrí torí nínú ìlú tó fi iṣẹ́ ọ̀gbìn sí kókó back of agriculture àbí kìnnì pé ó kó èròjà àti irinṣẹ́ fún wọn ní Kwara tó pé tẹ́ bá kó oko tí wọ́n ń dá tẹ́ bá kó oko tí wọ́n ń dá kò sẹ́ni tó lo oko má báyìí. nígbà táwọn Fúlàní wá táwọn bá dì tí wọ́n bá kan báwo ló jẹ́ sí máa wà mo ta lè fi sọ fún ẹ mo ti sọ. àti gbogbo agbègbè yẹn títí dé ìlú tó ti bí títí dé wó títí dé òkè níbi títí dé ọmọ àná dé gbogbo ẹ tẹ́ ń wé bàtùbàtù kíní mùsùlùmù pẹ́ ń lọ alájà ni ìyá kíní kan nìyí ó ní kò ní dáa fún gbogbo yín tàbí àti gbogbo ẹ̀ dànù kẹ́ lọ kóògùn tẹ́ nílé jáde àjẹpọ̀nù yín ológun pọ̀nù yanu gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ lọ ṣọ́ọ̀ṣì tẹ́ fẹ́ para yín ṣọ́ọ̀ṣì ẹ̀yin bàbá wèrè tẹ́ sọ pé ẹ ti di kíní kan ní ṣọ́ọ̀ṣì ẹ ti di ìmáàmù bì kan agbára ń bẹ lọ́wọ́ yìí. wọ́n ní àràmù ní ẹlẹ́bọ ni. ẹ dìde ẹ yọra yín kúrò nígbèkùn mélòó ni ẹlikọ́pítà fẹ́ kó wá bẹ̀. oṣù mi. pátápátá ẹlikọ́pítà kó 20 of 30. bẹ́ẹ̀ni pẹ̀lú èròjà wa. pẹ̀lú èròjà tó kó wá. ṣé Yorùbá ò lágbára mọ́ lásán pé tó ẹ dúró síbẹ̀. àmọ́ bàbá lórí ọ̀rọ̀ yìí náà ni o Kwara la ṣe ń bá fà báyìí gbogbo Yorùbá generally kí ni ìrètí wa báyìí. kò sí ìrètí kan náà àbájẹ́ kan ǹgbọ́ tá a bá jẹ́ ọ̀kan kò sí ìrètí kan fún wa. fún Yorùbá. bẹ́ẹ̀ ni kò lè gòkè odò ó yí wọ́n sí i ni ṣebí ti bandit Boko Haram tá a sọ tẹ́lẹ̀ ṣebí wọn àwọn olóṣèlú ló kọ́ wọn wọlé Haúsá ń gbà yẹn. àṣé ìṣepọ̀ àwọn ọmọ wọn làwọn ilé. àwọn ọmọ wọn kẹ́. tí wọ́n bí ilẹ̀. àwọn ìtọ́jà àwọn ara wọn náà. àwọn ọdún náà mo sọ fún yín pé a ti defeat Boko Haram. ní láàrin ìlú. wọ́n wá lọ gbó wọ́n wá lọ ní ugbó so split out of Boko Haram òní wọ́n operate mo sọ story kan mo ní 2014 tí wọ́n jí mi gbé tí wọ́n gbé mi lọ Ìkòròdú bóyá àwọn yẹn ń wò mí inú ilé kan ni wọ́n gbé mi pamọ́ sígbà yẹn ọ̀gá wọn sọ statement kan lọ́jọ́ yẹn ó ní wọ́n kó ìbọn fún àwọn wọ́n fún àwọn ní uniform ọlọ́pàá wọ́n fún àwọn ní ti mobile fún àti sójà nígbà tí wọ́n fẹ́ máa lọ dìbò ìlú kan nígbà yẹn kàn má sọ pé èmi mo sọ pé àwọn kan ló fi kinní kan dàrú wọ́n tún àtúndì ìdìbò ní ilẹ̀ kan nílẹ̀ Yorùbá nígbà yẹn ni ó ní lọ́dọ̀ tó àwọn ju 200 lọ wọ́n fún àwọn pistol fún àwọn ní AK-47 fún àwọn ní pop action wọ́n fún àwọn aṣọ Yorùbá
aṣọ sójà, wọ́n fún ọ ní aṣọ ti army, wọ́n fún ọ ní aṣọ mobile. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n parí ìbò, ó yẹ kí àwọn olóṣèlú yẹn lu ọpọlọ wọn. They supposed to line them up. Maybe 200,000 for each of them. Take 200,000, bring your uniform and your gun. Take 200,000, bring your uniform and your gun. It doesn't cost them anything. Wọn ò ṣe yẹn. Wọn ò ṣe yẹn, wọ́n fún ìwọ̀n pẹ̀lú ìbọn àtàṣọ sójà àtàṣọ ọlọ́pàá tó kó fún wọn. Ṣé wọn ò ti yaṣẹ́ fún wọn? Wọ́n ti fún. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Iná ti dó torí kókó báyìí. Odò Ògùn ó ti kọjá àfàjẹwé. Ọmọ Yorùbá ẹ kú déédé àsìkò yìí. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. According to the time tá a bá bá yín. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa lónìí. Ẹ wo tó tí àwọn bàbá yẹn pa látẹnu bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá kábíyèsí ọba Adéyẹmí Olúwafẹ́mi. Èèwò bàbá yìí tún pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ pẹ̀lú òkò ọ̀rọ̀ tá a fi ránṣẹ́ síjọba Nàìjíríà lórí bí wọ́n ṣe ń pa ìran Yorùbá nípa ìfọ̀nàpẹ̀tù pàápàá nípínlẹ̀ Kwara lásìkò yìí. Ẹ gbọ́ kí nìdí tí eléyìí ṣe ń wáyé? Kí ló dé tí àwọn ìjọba Kwara tí wọ́n fi fẹ́ pa ìran Ìgbómìnà? Ẹ gbọ́ ṣé kìí ṣe pé torí wípé ìran Ìgbómìnà ni wọ́n sọ pé àwọn làwọn fẹ́ jẹ gómìnà ní sáà tó ń bọ̀ táwọn ò jẹ́ rí lè ṣe fẹ́ pa wọ́n run. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ètò ààbò bó lọ́jẹ́, báwo la ṣe ṣe tó lóye Sunday Adéyẹmọ Ògbówóṣà tí ó fi dìde láti jà fúnra Yorùbá? Níbo ni kí ọ̀rọ̀ òmìnira bá ọ̀rọ̀ òmìnira Yorùbá dé? Àwọn ọba ti fárígá pátápátá, wọ́n ti yarí o. Ẹnu tèmi kọ́lẹ̀ ti gbọ́ gbogbo ẹ̀ mélòó lára mi. Bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ látẹnu nìkan láti gbọ́ pàwọn, ẹni ọlọ́fà láti gbọ́ mọ́ta. Bẹ́ẹ̀ ni oní nǹkan òun làjẹ́ ṣe. Àwọn àgbà ni òun torí ẹ̀yìn àgbà náà lẹ́bọ̀ ẹlẹ́nu àgbà òun ló bí gbó sí. Ẹ wò ó fídíò wọn ní kò ní pẹ́ dé, bọ́ bá ti dé ẹ má jẹ́ ń tàn yín, ẹ tètè ọmọ Yorùbá ẹ bá ń gíráàpù ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn kan wọ́n á ní gíráàpù ló kọ̀pẹ́. Ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, kẹ́ ẹ wá farabalẹ̀ máa pè, kẹ́ ẹ máa béèrè ìbéèrè tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni ìdí nìyí tí mo fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sí gẹ́gẹ́ bí agbẹnusọ fún gbogbo ọba tó ń bẹ nílẹ̀ Yorùbá. Ọba àṣà, His Special Majesty ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá, ọba Adéyẹmí Olúwafẹ́mi. Àṣé ó lọ́wọ́ kan àbòsí nínú. Ẹ wo kò sásìkò mọ́, ọyá ẹ jẹ́ ń gbé yín tààrà lọ́sọ̀dọ̀ bàbá. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí o bàbá yìí, ẹ má gbàgbé Prophet Taiwo Solóye, bàbá orí òkè àṣẹ àti agbára. Ẹ jẹ́ àfarabalẹ̀ ká gbọ́ nǹkan tí bàbá sọ. Bí wọ́n bá ti wá sọ, kẹ́pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Prophet Taiwo Solóye, bàbá orí òkè àṣẹ àti agbára lórí ohunkóhun tó bá dàbí ogun tó ń ro wa lójú. Bẹ́ẹ̀ ni torí bàbá yìí jẹ́ kan nínú àwọn tó ti ń gbàdúrà fún òmìnira Yorùbá àtàwọn ọmọ Yorùbá lápapọ̀, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ́rìí sí. Ẹ bá ń fohùn sí fídíò yìí ní ẹ̀ṣọ́ níbẹ̀. Àti èdè bàbá ẹ kú déédé àsìkò yìí, kábíyèsí o.
mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí níbikíbi tẹ́ ti ń wò mí, ìbá jàárọ̀, ìbá jọ̀sán, ìbá jálẹ́, gbogbo báyé báyìí sọ pé ó le tó kò ní le mọ́ yín lágbára Ọlọ́run bá. Ọkàn yín ó balẹ̀, ẹ ò ní fọmọ ṣiṣẹ́, ẹ ní fàyà ṣiṣẹ́ o, ẹ̀yin náà ò ní fọkọ ṣiṣẹ́, a sì ní rí gbé sọnù bí ò sí bí ọmọ. Ayé ò ní fẹ́ gbà fún wa ló ń jẹjẹ o, a sì ní fi wíìchì àgbẹ̀yìn ayé wa. Atọ́kùn bàbá téèyàn bá nínú òǹdò lásìkò yìí, a jẹ́ pé lọ ní ológogoro àtọlọ́tí láti dáná ẹ̀dùn ni. lọ́nà o. Ǹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ààbò tó wà ńlẹ̀ yìí, mo sọ kinní kan nínú àwọn ìbéèrè àfọ̀rọ̀wérọ̀ tẹ́ ti ń bá mi sọ tẹ́lẹ̀. Mo ní gbogbo ẹ̀ náà kọ́ ló jẹ́ àgbélẹ̀rọ tó jẹ́ pé ó ṣẹlẹ̀ lásán. Àwọn alátakò kan wà tí wọn ò fẹ́ kí kinní yìí ó rórí. Ẹ jẹ́ ká wo kinní kan dáadáa. Nígbà ayé Jonathan títí di ìgbà ayé Buhari dé ìdajì, ni wọ́n ṣe ń bọ́ǹbù Kano, ni wọ́n ń bọ́ǹbù Zaria, ni wọ́n ń bọ́ǹbù Abuja, débi kí wọ́n dé United Nations building wọ́n lè rí bọ́ǹbù. Àárín ìgboro ni wọ́n ń bọ́ǹbù ńgbà yẹn. Suicide bomber ń wọnú mọ́sálásí ní ìlú ńláńlá. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo fẹ́ kẹ́ ẹ máa fi ọkàn mi mọ́ máa gbé ètò wa ni. Free mind and free will. Ẹ má rò pé bàbá tó sọ̀rọ̀ yìí torí pé jẹ́ Yorùbá ni, bàbá tó sọ̀rọ̀ yìí ó fẹ́ràn Tinubu ni, bàbá tó sọ̀rọ̀ yìí ó fẹ́ràn ẹnìkan ni, kò fẹ́ràn ẹnìkan ni, rárá o. Èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ní orílẹ̀-èdè tá a wà yìí, àwọn kan ń jẹ nínú ìdàrú, àwọn kan ń jẹ nínú wàhálà, àwọn kan ń jẹ nínú ìdàrúdàpọ̀ àti àìfọ̀kànbalẹ̀. Ó tí mo ṣàlàyé lọ, ẹ wá wo ìgbà tí Tinubu ti débẹ̀. Ọjọ́ wo lẹ gbọ́ pé wọ́n bọ́ọ̀bù Major City kan? Ìjọ wo lẹ gbọ́ pé wọ́n bọ́ọ̀bù Kano? Ọjọ́ lẹ gbọ́ pé wọ́n bọ́ọ̀bù Zaria? Dámì pé Boko Haram ti parí. We have defeated Boko Haram. What you are listening to now is bandits. Who are the bandits? Àwọn wo ni bandits yẹn gan? Ṣé òní ni àwọn Kwara tí ń bá Fúlàní gbé ni? Mo wo fídíò yẹn níjẹta, mo ń ké nítorí ìlú tèmi ni, ibi tá a ti bí mi ni. I'm from Kwara State. I'm from Pamoisi in Ìsìn local government ní Kwara State. Ìgbómìnà ni mí, Ìgbómìnà ní Òkè Ọdẹ. Àwọn ìlú kan wà tí wọ́n ti sá kúrò nílé tí wọn ò sí mbẹ̀ mọ́. Tẹ́ pé wọ́n ti sá kúrò ńlú. Ẹ jẹ́ ká fi kinní kan wo ọ̀rọ̀ yìí wò, atọ́kùn. Bàbá. Now, ní Òkè Ọya, Joint Civilian Task Force ni wọ́n pe àwọn ọdẹ wọn àti àwọn aráàlú tó lọ kojú àwọn bandits. Kí ló dé tí ilẹ̀ Yorùbá yàtọ̀? Kí ló dé tí wọ́n da ọdẹ nìkan sínú igbó? Kí ló dé tí kí lórúkọ Commissioner of Police Kwara State kò lè kó àwọn ọlọ́pàá dìgbòlùjà kó darapọ̀ mọ́ àwọn ọdẹ ìbílẹ̀ yẹn kí àwọn ọdẹ kan wọnú igbó pẹ̀lú wọn? Ntọ́dẹ ìbílẹ̀ fi ń tẹ̀lé wọn ni pé ọdẹ ìbílẹ̀ ló máa tẹ̀rí ibẹ̀ yẹn. They know the geological area, the terrain of that area more than the outsiders tí wọ́n gbé bọ̀ láti gbé ọdẹ ìbílẹ̀ wá. Ọdẹ ìbílẹ̀ ń gbé sakabulani. Atọ́kùn tí ọdẹ ìbílẹ̀ tó bá gbé pop passion lọ́wọ́, ọlọ́pàá lè yá arrest wọn. Bẹ̀tí Fúlàní bá gbé K47 wọn ò ní arrest ẹ̀. Ṣebí láyé ìgbà kan ó ní ìgbọ̀nsẹ̀ láyé mi ò rántí dábóyá láyé Ọbásanjọ́ àbí ayé ìjọba wo ni pé tí wọ́n ń gbé elédè kan lọ tó jẹ́ ọlọ́pàá lọ sí agbègbè ẹ̀. Tí ilẹ̀ Yorùbá wọ́n gbé Yorùbá lọ, ilẹ̀ Haúsá wọ́n gbé Haúsá lọ, wọ́n gbé àwọn èèyàn tó máa àdúgbò yẹn, ayé àwọn tó máa àdúgbò yẹn, kí ló dé tí wọ́n kọ̀ntínú pẹ̀lú rẹ̀? Ìmájì kò kó mọ́là kó ní pé kó lọ jà fún àwọn Yorùbá ní Òkè Ọdẹ ká fi ṣe case study wa. Tó lè jẹ́ pé àwọn tó pa ẹ̀ Fúlàní ló dẹ̀ ní kí Fúlàní kó jẹ́ sójà, kí Fúlàní kó jẹ́ ọlọ́pàá tí ó lọ jà ń bẹ̀. Adégbòdo sọ sí láéláé. But ó yà mí lẹ́nu pé kí lorúkọ Air Force Base wà nílọrin, Air Force wà nílọrin, báràkì bíi mélòó kan wà nílọrin. Adẹ̀ tí ń pariwo láti jọ pé kankan yìí ṣẹlẹ̀. Kí ló ṣe gómìnà Kwara? Kí ló tàwọn wo ló jọba lé lórí nígbà tí odidi ìlú bíi 12 bá túmọ̀ lórí? Ó ti tú pápá, ó ti tú. Kí ló ń ṣe? Kí ni achievement yẹ? Kí ló fẹ́ lóun jẹ lérè? Ẹ wo méjì àtàrà wa, this is on a sad note. Mi ò rí ìdí kan
tí gbà tí àwọn eré abẹ̀yẹ tí wọ́n ti kó ọdẹ fìjìláńtẹ jọ ó yẹ kí wọ́n lè kó sójà kí wọ́n kó kí lórúkọ ọlọ́pàá àwọn mobile àwọn dìgbòlù àkọ́kọ́ pẹ̀lú wọn àwọn nìkan kọ́ ni ẹ kó mọ patrol ọdẹ ó kàn jẹ́ bí atọ́kùn fún wọn láti lè mọ àwọn eré ibi táwọn bandit yẹn wà ní. ṣebí ilẹ̀ yìí náà la wà nígbà tá à ń kà nínú ìwé ìròyìn àti gbọ́nú ní ìsókúnlẹ̀ nínú ọ̀sẹ̀ yìí pé sójà ta ni kó máa ṣọ́ aráàlú òun ló tún escort ọmọ Niger láti máa kó ọta àti ìbọn wá fún àwọn tó ń pààyàn Nàìjíríà ọmọ Nàìjíríà ni sójà o ẹni tó ń supply ọta kì í sọ ọmọ Nàìjíríà o sí owó là ń wá tó bẹ́ẹ̀ àtọ́ who are the government I don't tell the people we are the government àwọn ata ìjókòó yìí ní ìjọba kì í ṣe bí ẹ ló wà ní ìjọba ni ta ni à ń pè níjọba gan àwọn gangan ní ìjọba ó dẹ̀ ká ṣe kínní yìí kóró rí bẹ́ẹ̀ mo ní mẹ́sẹ̀gì kan fún ààrẹ tí ó bá lè gbọ́ mi tó sì lè fi lò you should stop listening to praise singers tó máa gbọ́ ti àwọn apapẹ́ ó ti dá ó ti ṣe kínní kan he is the commander in chief let him order military crackdown on those areas in Kwara State atọ́kùn ìlú tó ti bí ni mo ti sọ fún ẹ ìlú tí ó jìnnà síra wọn tó 10 kìlómítà kò wọ́pọ̀ nínú àwọn ìlú tí wọ́n ti ń padà wọ̀ yìí tó bá bẹ̀rẹ̀ láti tó wọ Kwara State kádé láti ẹ̀rìn ilé ló ti wọ Kwara State látà ìlà odò ẹ̀rìn ilé àti Ọ̀fà ti já mọ́ra wọn ẹ̀rìn ilé àti Ọ̀fà ìlà odò mọ́ Ọ̀fà ó ti já mọ́ra wọn ẹ̀rìn ilé ó ti já mọ́ Ọ̀fà ó ti já mọ́ Ìjàgbó Ìjàgbó tẹ́ bá ti rí Ìjàgbó díẹ̀ kan bíríìjì ibi tí Noble Bia wà tún kan ìlú kan ìlú yẹn ti tún já mọ́ Àjàṣẹ́ Ìpó Àjàṣẹ́ Ìpó ó ti ń lọ ó ti òun àti Agbéọlà Òró Abẹ́òkè Ọlà Òró àwọn náà wọ́n ti kàn mọ́ra wọn Òró ó ti jápọ̀ mọ́ Èdìdí ó ti jápọ̀ mọ́ Òkè Onígbín bẹ́ẹ̀ sì máa múlò ẹ lọ sómù àrán tẹ́ bá tún wá yà sọ́nà lu wa ibi tó dí gáàpù díẹ̀ òní Òkè Onígbín sí Ìjàrá Ìsìn ó ti kan Ìjì wọn ti kọ́lé kọ́ra wọn ẹ bá gbọ́ ọ̀nà òkè yìí olótún ní gáàpù díẹ̀ kò sí igbó tó ní kìlómítà 10-20 kìlómítà radius síra wọn níbo ni bandit yìí sápamọ́ sí kí ló mú àwọn jagunjagun àti ọlọ́pàá kan lè mọ́ kọ́ọ̀bù eré àyẹn kí wọ́n parí gbogbo bandit yẹn a ní àwọn èèyàn tó ń gba ìbọ̀dè tá a bá débi ti ìdáṣẹ́sílẹ̀ máa tó analyse ẹ̀ dáadáa àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé nínú ìbànújẹ́ nínú ẹkún àti òṣè ni wọ́n ti jẹ tí wọ́n ti jẹ èèyàn kókó bẹ̀ ẹ̀mí èèyàn ni wọ́n fi ń ṣòfò màá sọ tó fífẹ́ mẹ́rin ṣòfò wọ́n ti ní ìgbàgbọ́ pé nígbà tẹ́ ẹ bá ń kú tí gbogbo ẹ̀ ń dàrú ẹ sọ pé ẹni yóò ṣe eré ẹni yóò ṣe kò ṣe eré because saboteur ló pọ̀ nínú kàtàrí yìí àwọn kan bẹ tí wọ́n sponsor bandit yẹn mo rí mo kà nínú ìwé ìròyìn ìkan nínú àwọn notorious killer àwọn ọ̀nà gọ́ọ̀mẹ̀ tí wọ́n mú ní ilẹ̀ Ìgbò I don't know if you listen to the news those who are listening to me it's high time when we citizens in Nigeria we fight for ourselves ká kọ tí ò yẹ ká kọ ìyẹn dárúkọ gómìnà náà pé tó bá bí gómìnà dákútọ pọ́nrọ́ ló ń pa pé gọ́ọ̀mẹ̀ntì house làwọn ti lọ bá táwọn ti ń gbowó náà ṣe gbogbo ló sponsor àwọn ṣé gbọ́dọ̀ gan nípa èdè ní bẹ́ẹ̀ tó bá dárúkọ pé atọ́kùn àbí èmi tí mi ò ní pọ̀lẹ́ kan tí mi ò mọ̀yàn yìí ni mo fún wọn ní ọ̀bẹ lásán wọ́n bá gbé mi tó bá rí mọ́là yóò so dágà mọ́ra yóò korí sísun mọ́ra ọlọ́pàá òkì yóò juwọ́ sí mi ìwọ lọ́rọ̀ ọ̀bẹ tó fi bẹ̀ sùn lọ́jà tó bá sọ́ra sẹ́ẹ̀ ló bá sùn mọ́jú and we are saying one Nigeria are we one àwọn ara wa tó wà lọ́ta ara wa o mo fi ọlọ́ba tí Yorùbá bá gbé AK-47 lọ́wọ́ ọlọ́pàá Haúsá ọlọ́pàá Ìgbò lè mọ́ mu o ọlọ́pàá yóò bẹ́ẹ̀ gbẹ́ẹ̀ tó máa rí tí ó sọ fún pé tiẹ̀ ń bàjẹ́ lónìí ìwọ gbébọn wọ́n dẹ̀ ti padà bá àtìyẹ́ sínú igbó àwọn ni ó máa sọ fún ọlọ́run igi oníkéèsì igi ó bá ní kéèsì tó bá lọ pólísì tó sọ pé olóòrẹ́ kan tó jẹ́ Yorùbá nínú ọlọ́pàá ni ó sọ fún ẹ pé ẹgbẹ́ yìí ló bá má ṣerú yẹn a wá lọ bá àwọn tó wà ní chájì kéèsì yẹn pé ìgẹ́mọ̀ ní o a wá lọ bọ́ ọ̀bẹ̀bẹ̀ kò bọ́ ọ̀bẹ̀bẹ̀ o ó negotiate iye tí wọ́n gbà ní àwa gan ní ìṣòro ara wa so security in a nutshell let's summarize this gómìnà Kwara má sọ pé this is your
last kìíní kan second time ló ń lò lọ ìtàn ń bẹ nílẹ̀ fún àwọn ọmọdọ́mẹ torí kò ṣẹlẹ̀ ń Kwara rí àsìkò tiẹ̀ ni o àsìkò tiẹ̀ ni kíní yìí ṣẹlẹ̀ o ayédè ti pariwo pé nítorí pé òkì í ṣe original Yorùbá ni pé wọ́n gan ló ń gbàbọ̀dè fún àwọn ìgbómìnà side. bàbá ṣé kìí ṣe Yorùbá. akọ́ni tó táwọn èèyàn sọ pé kò kí í ṣe original Yorùbá ni olójó máa gbàbọ̀dè èmi olóògbà bó bá sì gbá ó kò ó kọ lọ́hùn ṣùgbọ́n tó bá yẹ kó fẹ́ dàbí gómìnà gidi sọ ẹ kó lọ bá commissioner of police kọ́lá pé what can we do about this place area command wà ló mú àrán náà ó máa rán ò tó 10 minutes ó máa rán ò tó 30 minutes kò ju 30 minutes lọ pẹ̀lú àwọn ọlọ́pàá láti dé kí lórúkọ ẹ̀ láti dé gbogbo ibi tá à ń sọ yìí òkè ọdẹ àti bàbá ńlá àti gbogbo wọn àti ìdẹ̀ra àtọwọ́dé ọ̀fà àti gbogbo ibi tá à ń sọ yìí kò tó 30 minutes fún wọn náà. bàbá lórí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí sà mi tí ìfẹ́ ká tí conclude ẹ̀ torí ìbéèrè wà lórí ẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ìdí tá a fi wá nìyẹn torí pé ẹ jẹ́ ọmọ bíi ìlú tá à ń sọ yìí tó sì jẹ́lẹ̀ Yorùbá àwa gbọ́ nǹkan kan ẹ̀mí ò kọ̀ǹfàmù ẹ̀ wọ́n ní àwọn ìlú tí wọ́n ń dárúkọ yìí Yorùbá nìkan ló wà ńbẹ̀ kò sí àdàmọ̀dé pé bóyá ọmọ Fúlàní rèé ọmọ Àfọ̀njá ní eléyìí nínú wọn ṣé bẹ́ẹ̀ ni. sórí tó bá sọ pé àwọn ìlú tó dárúkọ yìí Yorùbá ní gbogbo wọn lóòótọ́ Yorùbá ní gbogbo wọn lóòótọ́. ṣé wọ́n sì lọ́ba. wọ́n lọ́ba àwọn níjòyè Òkè Ọdẹ lọ́ba Òkè Ọdẹ lọ́ba. wọ́n pa baálẹ̀ kan níbẹ̀. kì í ṣe lókè Ọdẹ ní abúlé Òkè Ọdẹ ni tó súnmọ́ Òkè Ọdẹ ni Òkè Ọdẹ lọ́ba ló yẹ yín ṣùgbọ́n èmi fẹ́ sọ pé àwa àti Fúlàní ti ń gbé tipẹ́ ládùúgbò tó pé Fúlàní gan àwa àti Fúlàní àti wọnú ara wa débi pé tamarèjì ó wà ń bẹ̀ ó dàbí àwọn òkè o mọ kinní kan mọ àwọn kinní bẹ̀ mo sì ní ọ̀rẹ́ bíi mẹ́ta tó wá láti eré àbẹ̀ tó pé Fúlàní ní ìyàwó wọn ní eré àkínní bẹ̀ so nílẹ̀ Yorùbá ẹ̀sọ́ àwọn tó wá láti bí ilẹ̀ Kwara mọ kinní irú Òkè Ọdẹ tẹ́ ẹ̀ sọ yìí àwọn àti Fúlàní àti gbogbo ti ní ìsìmọ́ra wọn kódà nígbà míì tí wọ́n bá ń sọ àwọn Yorùbá wọn ẹ rò pé Yorùbá bíi Fúlàní ni wọ́n sọ ni bẹ́ẹ̀ pure Yorùbá ni wọ́n ó yẹ yín Yorùbá ni wọ́n so kì í ṣe pé bóyá wọ́n fi dìtẹ̀ mọ́ wọn pé wọ́n select wọn out wọ́n ti wọnú àwọn Fúlàní then Dangote something tó wà ní eré abẹ yẹn ẹgbẹ́ ẹbẹ̀ ló wà ó possible kí àwọn agbanipa yẹn kí wọ́n máa tẹ̀lé tírélà Dangote wá bẹ̀ láti wá ṣiṣẹ́ ṣùgbọ́n èmi sì ń tẹnumọ́ kankan tí náà ò bá láwo kò lè gòkè odò ó yí wọ́n sí ni ṣebí ti bandit Boko Haram tá a sọ tẹ́lẹ̀ ṣebí wọn àwọn olóṣèlú ló kọ́ wọn wọlé Haúsá ńgbà yẹn. àṣé ìṣepọ̀ àwọn ọmọ wọn làwọn ilé. àwọn ọmọ wọn kẹ. tí wọ́n bí ilẹ̀. àwọn ìtọ́jú àwọn ara wọn náà. àwọn ọdún náà mo sọ fún yín pé a ti defeat Boko Haram. ní láàrin ìlú. wọ́n wá lọ gbó. wọ́n wá lọ nú igbó so split out of Boko Haram. òní wọ́n operate. mo sọ story kan mo ní 2014 tí wọ́n jí mi gbé tí wọ́n gbé mi lọ Ìkòròdú bí àwọn yẹn ń wò mí inú ilé kan ni wọ́n gbé mi pamọ́ sígbà yẹn ọ̀gá wọn sọ statement kan lọ́jọ́ yẹn ó ní wọ́n kó ìbọn fún àwọn wọ́n fún àwọn ní uniform ọlọ́pàá wọ́n fún àwọn ti mobile fún àti sójà nígbà tí wọ́n fẹ́ máa lọ dìbò ìlú kan nígbà rí ẹ kàn má sọ pé èmi mo sọ pé àwọn kan ló fi kinní kan dàrú wọ́n tún àtúndì ìdìbò ní ilẹ̀ kan nílẹ̀ Yorùbá nígbà yẹn ni ó ní lọ́dọ̀ tó àwọn ju 200 lọ wọ́n fún àwọn pistol fún àwọn ní AK-47 fún àwọn ní pọ́páṣọ wọ́n fún wọn ní aṣọ Yorùbá aṣọ sójà wọ́n fún wọn ní aṣọ ti army wọ́n fún wọn ní aṣọ mobile bẹ́ẹ̀ nígbà tí wọ́n parí ìbò ó yẹ kí àwọn olóṣèlú yẹn lu ọpọlọ wọn they supposed to line them up maybe 200,000 for each of them take 200,000 bring your uniform and your gun take 200,000 bring your uniform and your gun it doesn't cost them anything. wọn ò ṣe yẹn wọ́n fúri wọn pẹ̀lú ìbọn àtàṣọ sójà àtàṣọ ọlọ́pàá tó kó fún wọn ṣé wọn ò ti yaṣẹ́ fún wọn. wọ́n ti fún wọn lóko. look at the whole Lagos state the most notorious place Ìkòròdú ni. ibẹ̀ ni àwọn bọ́ọ̀sì ẹ̀dẹ̀ ni wọ́n ti lọ́ngbà yẹn. wọ́n wá di fashion ń lè fi rí ẹyẹ ayé wọ́n wá máa scores. 1 million boys. 19-1 21 iye èèyàn tí wọ́n pa nìyẹn. most of these things is not their fault àwọn tó wà lórí ìjọba ni. tó bá tírẹ̀nì olè tán tó tírẹ̀nì ọmọ ọ̀ta ó lè control ẹ̀ tó bá yà wọ́n
tí ìbá jẹ́ ìgbà kan tí ọlọ́pọlọ kan jẹ́ olórí àwọn NURTW national òun la fi rí national cup tó fi ní sùúrù báyìí o. ṣé pé ẹnìkan lọ́pọlọ tó jọba. ẹnìkan jẹ́ olórí wọn gbà yẹn tó ní ọpọlọ gidi kó tó di pé MC Olúọmọdé bẹ̀. ẹni tó jẹ́ ń gbà yẹn Àgbẹ̀dẹ orílẹ̀ cup wọn débi pé kìíní yẹn minimize gbà tí MC wa débẹ̀ mi ò mọgbọ́n tó dá sí MC wa ṣe tí wọn ò fi ìbọn jágáràjì gbà mọ́ ọgbọ́n tó dẹ̀ dágbà ẹni pé ó split onímọ̀rúwá ọlọ́kadà olélè so everybody kálukú ń jẹ́ ń bi tiẹ̀. so kìíní yìí ò lówó gbàǹgbà mọ́ ṣé bó ọmọ fíìsì mi Bákàrè ń gbà yẹn ọlọ́kọ̀ fọ̀rùn kí òbèlè nígbà tó wà ní olórí Ghana must go náà fi ń di owó wá every say Wednesday àbí Tuesday náà máa ń ṣèpàdé ìwọ tó graduate tó jẹ́ kínní gbàngbà yẹn wà á máa sọ pé kí ló lọ school sí tó bá dìgbà tó máa rówó wọlé. bẹ́ẹ̀ni nísìn àpò ni wọ́n ti kówó wọn jáde torí wọ́n ti split unit kan sí bíi 20-30. ẹ pé ìwọ náà sá máa jẹ tiẹ̀. ìwọ náà sá máa jẹ tiẹ̀ ṣùgbọ́n nígbà yẹn nìkan ló jẹ amẹ nìkan tí wọ́n fi gé olórí nígbà yẹn nínú àwọn union gbà yẹn tẹ́kọ̀ bá dọ́fíìsì ẹ̀ obìnrin tó bá at the same time ó kéré jù ó sì bá 12 sí 10. àwọn obìnrin ṣe practice. 50-50 100 ló mọ̀ pé fún wọn lójoojúmọ́. àwọn aga tá a sì jẹ́ ojúlówó tá a ń promote tá a ń pariwo tá a ti gbẹ ṣe máa mùgò méjì àmọ́ ọjọ́ kan mo ní mi ò lọ́mọ́ ọlọ́mọ jù sẹ́lẹ̀ ayé ọtí kọ́ mọ́ wa. so ẹ méjì àtàfà síbò mi ọ̀rọ̀ security yìí gómìnà Kwara kí ló ṣe commissioner of police Kwara state kí ló ṣe area commander tó wà ní Òmùaran kí ló ṣe ọlọ́pàá wà lájàṣẹ́ èpò there is air force base at Ìlọrin you can take them 5 minutes láti Ìlọrin with the air force jet air force helicopter lè lo 10 minutes dé Òkè Ọdẹ. bàbá wọn tẹ ní lọ́jọ́ sátidé àwọn èèyàn kófìrí àwọn kófìrí wọn pé ẹrọkópítà ó land síbi kan inú igbó kan so ó wà lórí net gbogbo èèyàn ló ń rí eléyìí báwọn èèyàn ṣe pariwo inú tí gbọmọsẹ ń bọ ó wà bẹ́ẹ̀ pé wọ́n wá pè wọ́n ti contact gbogbo àwọn tó yẹ kí wọ́n contact pé báyìí ìṣẹ̀lẹ̀ o àwọn ọ̀rẹ́ àfi Mèyátì Àlà àwọn Mèyátì Fúlàní sì ni gbogbo àwọn Mèyátì Àlà wọ́n fi ṣe Mèyátì Àlà bẹ́ẹ̀ni tí wọ́n kó wá nígbà tọ́rọ̀ yìí nígbà táàrọ̀ Monday dé báyìí àwọn èèyàn dé ni ìròyìn fi yé wa pé right from ibi tí àwọn Mèyátì Àlà wà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní spray àwọn èèyàn bọ̀ ìyẹn base tí wọ́n wà gangan. mo wo track kan nínú ayélujára lẹ́nu tí ìyẹn tó pa wà ní àjàṣẹ́ pé àwọn sá lọ kúrò ń lù pé lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn yẹn tán òun ni àwọn agbófinró tó dé. bẹ́ẹ̀ni. and they have informed them a day before that day. so kí séjò lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ ṣé ẹnìkan wà Kwara tó rò pé àwọn ìgbómìnà ti pọ̀ jù pé torí gómìnà pariwo sí pé àwọn ló kàn láti jẹ gómìnà Kwara pé ṣé wọ́n pọ̀ jù ẹjá ká parí wọn tí wọ́n bá sílé mọ́ tí wọ́n dàrú ẹ̀yin ọba ìgbómìnà ẹ̀yin ọmọ ìgbómìnà ẹ̀yin èèyàn ìgbómìnà ẹ̀yin ọmọ bíbí Kwara ìfẹ́lódùn ìrẹ́pọ̀dùn Ọ̀yún Ọ̀fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má jà sídìkínẹ́tì eléwà ní APC eléwà PDP eléwà ní ADC this time we don't need it let's come together and fight for our rights. àwọn bàbá kan sì wà tó sì lágbára lẹ́dí kan ṣe fídíò kan lánàá tó bá wò ó ní gbogbo àwọn obìnrin Òkè Ọdẹ àti gbogbo agbègbè yẹn títí dé ìlú tó ti bí títí dé wó títí dé òkè níbi títí dé Òmùaran dé gbogbo ẹ̀ tẹ́ ń wé bàtùbàtù kíní Muslim pẹ́ lọ alájà ní ìyá kíní kan nìyí ó ní kò ní dáa fún gbogbo yín tàbá tú gbogbo ẹ̀ dànù kẹ́ lọ kọ́ọ̀kù tẹ́ nílé jáde àjẹpọ̀nù yín olóògùn pọ̀nù yanu gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ lọ ṣọ́ọ̀ṣì tẹ́ fẹ́ para yín ṣọ́ọ̀ṣì ẹ̀yin bàbá wèrè tẹ́ sọ pé ẹ ti di kíní kan ní ṣọ́ọ̀ṣì ẹ ti di ìmáàmù bì kan agbára bẹ lọ́wọ́ yìí. wọ́n ní àràmù ní ẹlẹ́bọ ni. ẹ dìde ẹ yọra yín kúrò ní gbèkú mélòó ni ẹlikọ́pítà fẹ́ kó wá bẹ̀. ó sún mi. pátápátá ẹlikọ́pítà kó 20 of 30. bẹ́ẹ̀ni pẹ̀lú èròjà wá. pẹ̀lú èròjà tó kó wá. ṣé Yorùbá ò lágbára mọ́ láti ọ̀pọ̀ tó ẹ dúró síbẹ̀. àmọ́ bàbá lórí ọ̀rọ̀ yìí náà ni Kwara la ṣe ń bá fà báyìí gbogbo Yorùbá generally kí ni ìrètí wa báyìí. kò sí ìrètí kan náà àbájẹ́ kan. ǹgbọ́. tá a bá jẹ́ ọ̀kan kò sí ìrètí kan fún wa. fún Yorùbá. bẹ́ẹ̀ ni mo sọ kinní kan ní Èkó tá a wà yìí mo bá àwọn ọmọ onílẹ̀ àwọn Àwórì mo bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ kan àdúrà náà sọ fún mi ká má sọ dàkejì ẹ̀. ìwọ wo àdúgbò tá a wà yìí wọ́n ní Ìsùtì road ládùúgbò tí mo ti ń kọjá tó bá ní
haúsá ṣe ìkómọ àbí wọ́n ṣe kinní kan tó bá kàn wọ́n níbi tó péjọ sí kì í ṣe àwọn haúsá nàìjíríà o àwọn haúsá tó ń gun ọ̀kadà ṣe nàìjíríà o àwọn haúsá tó ń ṣe sóbàtà wọn ṣe nàìjíríà o gbogbo àwọn haúsá tẹ́tẹ́ bá níbi tó péjọ sí tí wọ́n pọ̀ bíbà mo wá rò pé káti aníjà tó ṣe kírú àwọn yìí bu àdúgbò yìí. àwọn finish àdúgbò. ẹ wo iye rìpọ́ọ̀tì tá a ti sọ nípa mẹ́bólà èyí tó jẹ́ ọmọ iléèwé gbé tó gbé sínú kí tó ti pa àwọn tó gbé jẹnẹrétọ̀ àwọn tó fọnú fẹ́ǹsì lọ kó nǹkan àwọn tó ń fada láìsí ilé sọ ẹnìkan tí ọlọ́pàá ti mú nu wọn. kò sí. so a ní ìrètí kan àbíjọ́ tí Yorùbá bá di kan a dẹ̀ lè di kan nítorí èpè sì ń jà wá. Yorùbá látẹ̀lé ẹ lọ́bi tó ti fẹ́ soríire tí ó dúró fọlá ni mo dúró gbàgbà tó bá lọ tán ni ó pe àwọn ẹpẹ mo ṣe lójú rẹ ni o tẹ bá ràn lọ́wọ́ yọ̀ǹyọ̀ o Yorùbá lónìí yẹn tọmọ Ìgbò bá lọ prison ó lọ jalè ó sàmúlò bá ó gbé kókó ṣe ogbẹ tó bá lọ prison àwọn ẹgbẹ́ tó kó mọ manage business ẹ kó tó di kó dé ìjọ tí wọ́n bá release ẹ wọ́n wàá gbé lọ sí hòtẹ́ẹ̀ wọ́n lọ gbé pamọ́ sí hòtẹ́ẹ̀ wọ́n jẹ́ kó ṣe fàájì kó jẹun kára rẹ̀ fresh láàrin bí oṣù kan nígbà tó bá ti rí pé ó ti dùn wò àwọn ní ó ra aṣọ gidi lọ bá wọ́n wá sọ fún gbogbo ìlú pé ó ń bọ̀ láti ìlú òyìnbó wọ́n wá fi mọ́tò gbé lọ airport àbí kó wà lẹ́kọ̀ọ́ kí wọ́n sanwó flight tí ó fi sọ̀kalẹ̀ l'Àbújá wọ́n gbé eégún wọ́n gbé gbogbo aráàlú lọ pàdé ẹ̀ ní airport l'Àbújá. ààrẹ ẹ̀wọ̀n sì ni. ẹ̀wọ̀n ló wà láti jẹ́ ní Nàìjíríà kò sẹ́ tí ó gbọ́ bọ́lọ́pàá bá mú ẹ lọ́mọ Yorùbá tí mo sọ pé àní ìrètí àfikà bá dì kan bọ́lọ́pàá bá mú mi báyìí pé wọ́n kàn interrogate mi ìròyìn ó dé lu mi láti ibi tí mo wà yìí pẹ̀lú gúlegúle ẹ̀wẹ̀rẹ̀ wà láti mọ́lé. ọjà nítorí àsìkò bàbá lórí ọ̀rọ̀ yìí ká ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ní báyìí tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó ń sọ pé tó kíjọba Tinubu kó gbé ètò ààbò lé àwọn lọ́wọ́ àti pàápàá lórí ọ̀rọ̀ Yorùbá pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ilẹ̀ ojú wo lẹ fi wò ó. o tí mo sọ náà mo sì padà sọ fún yín. Sunday Ìgbòho olóyè Sunday Ìgbòho bàbá dami àbíwá lẹ ti gbọ́ kò nídìí láti sọ pé ìjọba Tinubu gbé ààbò lé mi lọ́wọ́. Tinubu ti fún e-state láṣẹ láti organize security tara wọn. àwọn gómìnà wa ń kọ́ tí wọ́n. ẹ máa gbọ́ ṣé bí àwọn gómìnà ló ti fún lágbára kí àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn alẹ́nulọ́rọ̀ nílẹ̀ Yorùbá kàn pè pàdé gbogbo gómìnà tí ń bẹ nílẹ̀ Yorùbá kàn pè pàdé lọ́balọ́ba alẹ́nulọ́rọ̀ the responsible and reasonable citizens of Yorùbás those people that have been in government before those who have served at the present the kings some of them ẹ má gbé lọ sí ààfin Ọ̀ni ẹ má gbé lọ sí ààfin Ọ̀yọ́ ẹ má gbé lọ sáàfin Olúbàdàn bó bá jẹ́ Ìbàdàn tàbí lípò ní orírun Yorùbá ẹ gbé lọ mọ̀ pé hall àbíkẹ́ wá neutral big place kan tó ní good security ẹ kó gbé wọn lọ síbẹ̀ ẹ wá decide pé òní yìí Yorùbá fẹ́ fọ́ọ̀mù joint task force joint security something gbogbo lọ́balọ́ba gbogbo lóyè gbogbo gómìnà tẹ̀ fọ́ sí pé kí Sunday Igboho kó jẹ́ commander akíní yẹn. They will now put their memorandum, their agreement. Ìkan tí wọ́n sọ ní pàdé yẹn mínítì yẹn tí gbogbo lọ́balọ́ba sáì tí gbogbo gómìnà sáì tí gbogbo ọ̀tọ̀kùnrin olórúkọ nílẹ̀ Yorùbá tó sáì wọ́n á gbé lọ síwájú ààrẹ pé this is what we have decided. Kódà kó jẹ́ pé Ìgbò ló ṣe kí Haúsá ṣe kí Middle ṣe ààrẹ ò ní against yẹn. Torí òun náà fẹ́ kí àlàáfíà kó jọba bẹ́ẹ̀ ni kí wọ́n á ní kí Sunday Igboho kó so lórí wọn. Wọ́n mọ̀ pé individually gbogbo tí wọ́n bá ti ń gádà Ayẹta Òkígbẹ́ oríṣiríṣi ni wọ́n. bàbá wọn ò sì ní ṣe níṣe pé ó yá máa jó lọ mò ń wẹ̀ yẹn wọ́n fi Ògún búra. àwọn ṣàṣèmùlẹ̀. wọ́n ṣèmùlẹ̀ ìmùlẹ̀ tó kí gbogbo ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wọn kò sí ètò lè gbàbọ̀dè kò sí ètò lè gbàbọ̀dè bó bá jẹ́ ẹgbẹ́ awo gidi kò sí awo tí sábà tí awo ìyẹn ni pé aláwo kan ò lè bára wọn ìsóye yìí báyàwó bẹ́ẹ̀ ní ibi ọ̀làjú tó délé níyì ó bá múyàwó ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì àbò lọ sọ́dọ̀ àfa kan pé obìnrin yìí òun láàánú mi
olùrànlọ́wọ́ mi àti lóyìn ìbò ló ti wá Olúwa rẹ̀ olùrànlọ́wọ́ tí mo fi ti débi parẹ́. tí mo dé yìí wà ní àdúrà tí ó gbà fún àtomi àdúrà tó gbé fún ọ yóò mọ̀ fẹ́ràn poison. pọ́ìsìn yóò mọ̀ fẹ́ràn yóò hé tiẹ̀ bí ìgbẹ́ni ọkàn gbọ́ pé ó ti ń kọ́ sọ́ọ̀sì ó ti ra jíìpù fún àfààní bẹ́ẹ̀ nínú awo gidi wọn ò ní ṣe fúnra wọn so kí wọ́n ṣe ìmùlẹ̀ kí wọ́n ṣe ìmùlẹ̀ tó dájú ìbúra tó lọ́rìn ká sọ pé Sunday Igboho lọ lórí yìí o ẹ wá pé Ọ̀túnba Gani Adams káwọn méjèèjì kí wọ́n búra lára kò sí jà kò sí ta mọ́ káwọn méjèèjì kan ẹni kò ní sàkóso kẹ́bọ̀dì mọ́ kí wọ́n máa sọ lórí gbogbo wọn lọ Yorùbá ò rò rí àmọ́ tá à ń sè bẹ́ẹ̀ nínú yìí tí Gani ti sú Sunday Igboho tí ọmọ Yorùbá sọ pé ta ni Sunday tí ẹnìkan ti sọ pé ṣé èmi kí ọmọ Kwara ni ṣé bá Kwara ni wọ́n pa jẹ́ kan gẹ́ẹ̀tì Kwara tàbí ò bá ní dọ́yọ̀ gẹ́ẹ̀tì Kwara bí ò bá ní dòǹdó bẹ́ẹ̀ni ó ti wà lóńdó ṣé ó ti wà lóńdó ti wà lókìtì báyìí bẹ́ẹ̀ni gbogbo ẹ̀dá rò kó sèfù ìjọba ti lè penetrate dé bí ọ̀rẹ́ báyìí ó tán fún gbogbo wa nìyẹn Ọlọ́run kí ó tán fún wa àmín kí Yorùbá ó sí ọ̀kan oníkókó ẹjẹ́ àsí ọ̀kan ẹjẹ́ àwa àwárí tí àwọn bàbá wa ti tá ti rò pa ti sọnù ká wo jáde. àmọ́ bàbá gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ ẹ sọ gbólóhùn kan nínú ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan nígbà mo sọ̀rọ̀ nípa olóyè Sunday ẹ ní ìjọba Tinubu ò di lọ́wọ́ láti handle Yorùbá security nílẹ̀ Yorùbá wípé àwọn gómìnà àti àwọn ọba lọ̀rọ̀ yìí wà lọ́wọ́ wọn. àwọn gómìnà ọ̀tọ̀kùlú àtọba lọ̀rọ̀ wà lọ́wọ́ ẹ̀. bọ̀ àwọn gómìnà lọ́wọ́ sí èrò pé lóòótọ́ ń wọlé. ẹ jẹ́ ká gbé gbèsè tó kí wọ́n gbé Sunday Igboho kọ́ ló máa gbé fúnra rẹ̀ olóyè Sunday Igboho kan tiraka ni tí Ọọ̀ni bá pe ọba ilẹ̀ Yorùbá lẹ́ni tí Ọláàfin Ọ̀yọ́ tó sọpọ́ọ̀tì Ọọ̀ni tó ní òun wà níbi ìpàdé mo tiẹ̀ jẹ́rìí ọba Ládọjà kó lọ sọ pé òun náà wà níbi ìpàdé yẹn kí Ewé Adó Èkìtì ló ń wà níbi ìpàdé kí gbogbo ọba Yorùbá tó lórúkọ ọwọ́ Bòkun Àdìmúlà kó ló ń wà níbi ìpàdé kí Ọlọ́fà wà ń bẹ̀ kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá kí wọ́n kóra jọ gómìnà wọn ò ní yọjú kí gómìnà ilẹ̀ Yorùbá kan wá jókòó ṣé bá gómìnà ilẹ̀ Yorùbá ṣèpàdé wọ́n ṣe. ẹ ká lọ́balọ́ba ṣèpàdé pẹ̀lú wọn náà ó dá afẹ́ dá security outfit tiwa sílẹ̀. yàtọ̀ sámọ̀tẹ́kùn. yàtọ̀ fún that is local hunter. local hunter yẹn bó jẹ́ pé kíní tí àwọn ọlọ́kadà máa ń gùn tó taná kanakana yẹn lẹ́yìn kí wọ́n máa wọ̀ lórí aṣọ wọn ìgbà náà ti wà ní gbogbo tó yẹ kí wọ́n ṣe wà náà ẹ wá ẹ lò wọ́n ẹ fún wọn láàyè kan mọ́ bí wọ́n ti ẹ̀ lílọ́ ẹbí kan mọ́ ló pump action. àwọn ìtẹ́pọ̀ lè gbé ọta ráǹtì kí tí wọ́n fẹ́ gbẹ kẹ̀kẹ́ tí ó máa lọ bẹ́ẹ̀ báwo ló fẹ́ fi ìbọn mọ wọn ọta mọ wọn tù fífi ẹsẹ̀ tó gbé. ẹ wo àwọn ará òkè ọdẹ nígbà àwọn kọ́kọ́ lọ bá àwọn ará bíi wọ́n fi wọ́n hàn àwọn ọlọ́dẹ ti kọ́kọ́ lọ bá wọn kó tó di ijọ́ Sunday tán wáyé tí wọ́n ti kọ́kọ́ rí wọn ìbọn tí wọ́n mo ní pò ní àwọn 26 lọ́lọ́ tí wọ́n ṣó wọn bọ̀ ẹni 24 lọ́wọ́ àwọn méjì tó wọ́n mú lọ́hùn wọ́n ti pa wọ́n ti wá rí pé tó wọ́n múra álẹ̀dẹ̀ àwọn rèé ni wọ́n kúkú wá fi wá ní full force lọ́jọ́ Sunday láti wá pa wọ́n sì pariwo ìjọba kò yá. ojú mò ń sọ yẹn pé ejò lọ́wọ́ nù sẹ́. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ fúra báyìí ejò lọ́wọ́ nínú ọ̀rọ̀ ìlú Kwara kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní tá a bá sọ pé kọ̀ọ̀kan yìí ó ń bọ̀ díẹ̀ wá àwọn ìlú tó kù. ìlú tó lẹ ń pa pàkì yìí o wọn ò ní sẹ́mi jù sí àgbẹ̀ lọ o. wọ́n sọ bẹ́ẹ̀. wọn ò ní sẹ́mi jù sí àgbẹ̀ lọ o. wọ́n sọ bẹ́ẹ̀. àwọn ló ń bọ̀ mostly Kwara ẹ ti dislodge one of the farm now. How do they want that to survive? mo sọ pé either wọ́n fẹ́ parí ìgbómìnà pé sẹ́bẹ̀lẹ̀ fẹ́ jẹ olórí ẹ̀yìn Kwara kìnnìkan àbí kìnnìkan kórúkọ aráyé ẹ̀ nídìí kankan sẹ́ńbẹ̀ àbí wọ́n rò pé ìjọba Tinubu yìí kò ní ṣe àṣeyọrí torí nínú ìlú tó fi iṣẹ́ ọ̀gbìn sí kókó back of agriculture àbí kìnnìkan pé ó kó èròjà àti irinṣẹ́ fún wọn ní Kwara tó pé tẹ́ bá kókó tí wọ́n ń dà. bẹ́ẹ̀ni tẹ́ bá kókó tí wọ́n ń dà. kò sẹ́ni tó lo oko mọ́ báyìí. nígbà táwọn Fúlàní wá táwọn bá dì tí wọ́n bá kan báwo ló ń jẹ́ sí máa wà mo ta lè fi sọ́ọ̀fù ẹ̀ mo ti sọ yẹn o. tó ọ̀dà bàbá wa lórí ọ̀rọ̀ ìdaṣẹ́sílẹ̀ torí ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbólóhùn yẹn ni máa lò ẹni ìdídà tá a fi jẹ́ wọ́n Nàìjíríà mo ka nǹkan kan lọ́pàá Dangote wípé Dangote da àwọn tó jẹ́
ọmọ Nàìjíríà ilẹ̀ nínú àwọn òṣìṣẹ́ tó wà ní ipò gíga bóyá ó kúnnú dí tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ daṣẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú wo lẹ fi wò. sẹ́rí òdìjọ́ ti Nàìjíríà fúnra wa àwa mẹ̀kúnnù àwọn ordinary person tá a bá lè dìde jà fún ẹ̀tọ́ wa ká tó survive ní Nàìjíríà. ìjà wọn da òṣìṣẹ́ sílẹ̀ kọ́ ni Pegasus àti àwọn labour congress ń jà o. ìjà pé Dangote ò jẹ́ káwọn rí oríire ká má submit tí wọ́n ṣe tẹ́lẹ̀ wọn ò rí ṣe mọ́. ṣé bí àwọn òṣìṣẹ́ ilé epo rọ̀bì yìí Pegasus àwọn kìnnìkan yìí àwọn ni wọ́n bá gbọ́ rìfánárì Nàìjíríà jẹ́ tí ó ṣe ètò ìṣẹ́ mọ́. mo gbọ́ kìnnìkan lórí rédíò lẹ́nu mo gbọ́ rédíò station kan máa kàn sọ̀rọ̀ bíi èmi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ àtàwọn bíbí ni. ó sọ̀rọ̀ bí ọlọ́pọ̀lọ́ ó sọ̀rọ̀ bí ẹtí ọpọlọ rẹ̀ ò pé. wọ́n lè tuntun wáyé rí ẹ̀. ó lóun mọ̀ pé kì í ṣe Dangote ló dá lépo yẹn ní àwọn tó wà níjọba máa ní bẹ yes àwọn tó wà níjọba lè ní pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ kí bí Dangote ṣe níyẹn kí ti bua náà ṣiṣẹ́ ká tó wájọba tó support private sector kan kó tó bí 5 Nàìjíríà ní láti ìjọba tàti ní Nàìjíríà ìjọba ìlà sì ní tàti ní main scarcity láti ìgbà tí bàbá yìí ti débẹ̀. àti ẹ̀ tí ì ní bó ṣe ń kó kéré mọ́. àti ní scarcity wà tó débẹ̀ now àwọn Pegasus àbí kílẹ̀ pé wọ́n yìí wọ́n ti bà gbọ́ rìfánárì Nàìjíríà jẹ́ pátápátá. wọ́n ti make sure pé oil sector ti parẹ́ àwọn ni wọ́n èdè àwọn tó ń jí epo àtọ́gbẹ́ ni wọ́n fi ń lo bíbí kátà wọn náà fi jẹ́ èèyàn ńlá. now this government stop this Dangote dé Dangote rí pé owó transport ní kọ́ọ̀sì wàhálà truck bá gbéra láti depot owó tó máa ná fún epo fún àwọn tó ń dá wọn lójú ọ̀nà àwọn union àwọn eléyìí àwọn yẹn àwọn agbégidínà union yẹn dẹ̀ ló ní wọ́n. bẹ́ẹ̀ni. ó ju iye tó fi gbé epo kúrò lọ lépo fi wọ́n. ọkùnrin wa kó 2000 energy truck wọ Nàìjíríà. ẹ dákun 2000 yìí truck kọ̀ọ̀kan yóò ní tó ṣẹ́bi 4-5. bẹ́ẹ̀ni. dámì pé 24,000 to 25,000 staff ló máa gbà fún truck yẹn nìkan. ẹ jẹ́ kí àwọn nùpẹ́ bcn yàrá kílẹ̀ pé wọ́n yìí àwọn tó náà fẹ́ ṣáàkì kí wọ́n ṣebí Dangote sọ kí wọ́n gbé list àwọn tó ṣáàkì jáde. kí wọ́n ka àwọn tó ṣáàkì. then ẹni pé dandan wọ́n gbọ́dọ̀ join ní ẹgbẹ́ òṣìṣẹ́. Dangote is a private sector. dandan kọ́ ni kó join ẹgbẹ́ òṣìṣẹ́. tó sì rẹ́gísítà. atọ́kùn. bàbá. ṣebí a ní private hospitals. bẹ́ẹ̀ni. private hospital tó tún tóbi ju general lọ. bẹ́ẹ̀ dáadáa. kí ló táwọn dọ́kítà ò lè lọ fagídí wọn pé ẹjọ́ yìí Nigeria Doctor Association. ṣé bá a ní private school. a ní private universities. private secondary school. private primary tó tóbi ju university tìjọba míì lọ. kí ló dé tí wọn ò lọ Afẹ́ Babalọ́lá kí Nigeria Union of Teachers kí university kílẹ̀ pé wọ́n lecturer staff association kí wọ́n lọ sí Afẹ́ Babalọ́lá university kí wọ́n lọ sí Clifford kí wọ́n lọ sí gbogbo àwọn bọ́wẹ̀ kan sọ pé dáadáa gbọ́dọ̀ darapọ̀ mọ́ wa. then láyé Ọbásanjọ́ there is an edit òfin kan jáde pé we have freedom of association. bẹ́ẹ̀ni tó bá ti rẹ́gísítà. if you love you join them if you don't love you don't join them. wọn ò jà fún òṣìṣẹ́ Dangote o tí wọ́n ń jà fún ni pé bàbá yìí ti gba ìjẹ lẹ́nu wa. tí 2000 truck yẹn bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ CNG ló lò kò sí òṣìṣẹ́ Pegasus òṣìṣẹ́ NSC òṣìṣẹ́ labour òṣìṣẹ́ kan tí ó dá wọn dúró máa gbà kan lọ́wọ́ wọn torí private sector ni ó dẹ̀ ní ọ̀fẹ́ ló máa gbé wá sílé epo. n tó yẹ kí pọ̀ wọn náà ni pé àwọn tó ní ilé epo alọ́rẹ̀ẹ́nu wọn á níye tó ń gbé láti dẹ́pọ̀tì dọ́dọ̀n ó jíire báyìí tí wọ́n bá fún Dangote láàyè wọ́n ní epo máa dín with 65 naira. kí ló dé tí ọmọ Nàìjíríà ń wòran bí ọ̀dẹ̀ bí dídín ni kí ló dé táwọn ọmọ Nàìjíríà ò lè dìde káàtakò àwọn union yìí níbo ni LSC wà níbo ni Pegasus wà nígbà tí àwọn House of Assembly ra mọ́tò billions kí ló tí wọ́n lọ take over House of Assembly. agbára wọn ká. níbo ni wọ́n wà nígbà tí gbogbo nǹkan dàrú ẹ jẹ́ àsọ tọrọ fúnra wa ọmọ Nàìjíríà ẹ jẹ́ àlù ọpọlọ wa let's be reasonable let's know what we are doing this time this thing is sabotage they believe this thing that let's put the two things together àwọn university lecturer náà sọ pé àwọn náà ti give one nation. did you believe pé ìtọ́jà fún 2009 ni wọ́n ti sign agreement yìí. so ọmọ iye ìjọba tó ti wá láti 2009 ti di sí.
na gbogbo tẹ́ ń béèrè lọ́wọ́ ẹni tó wà bẹ́ẹ̀ ṣe fún yín. That is why. Now, let's look at this. Atọ́kùn. Láti ìgbà tí Tinubu ti débẹ̀, ó break record kan. Ọdún kẹta ló ń lò lọ yìí o. Àgbọ̀ ASUU strike o. Àwọn alátakò wà níbi kan pé bí bàbá ẹ̀ bá survive ọdún mẹ́rin tí ó ṣe ASUU strike, ó ti win ní mind gbogbo àwọn òbí àti student. Ó tún fún wọn student loan, àwọn kan ní rọ́ọ̀nì. Gbà tó wọ́n prove ẹ̀ pé òótọ́ ni. Wọ́n dákẹ́, wọn ò sọ̀rọ̀ mọ́. Kò sẹ́ni tí ó sọ nípa ẹ̀. Àwọn ẹ̀rọ tó lọ engineer àwọn ẹ̀ pé agreement ẹ̀ sáà 2009. Ta ló wà lórí 2009? Ọbásanjọ́. Jonathan. Ṣé Jonathan ló wà ní 2009? Tí wọ́n sign agreement pẹ̀lú ẹ̀. Kò ṣe títí di kíní o. Wọn ò bẹ́ẹ̀ lọ́wọ́ Buhari pé àwọn fẹ́ agreement yẹn o. Wọ́n wá dé stage ẹnìkan gbé wọn dìde pé agreement yìí ẹ gbọ́dọ̀ tó bẹ̀rẹ̀. Ẹnìkan sọ lórí rédíò láàárọ̀ yìí. Ẹ kọ́ fún wọn ní tí wọ́n bá béèrè kí ló mọ̀ tí wọ́n béèrè. Olófóònù. Kí ló mọ̀ tán béèrè. Mo gbọ́ iye billions tó fún gbogbo yunifásitì pé kí wọ́n fi ṣe research, kí wọ́n fi tún yunifásitì ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta kí gbogbo yunifásitì fò sókè. Kí ló dé táwa Nàìjíríà ò lè jàfẹ́ tọ́ wa? Ó yẹ kí tó ẹ pé ìlú tó ti ẹnu wọn kò tá a rí èèyàn tó rí stable ni. Atọ́kùn. A dìde against NSC àti Pegasus pé kí ló kàn pẹ̀lú Dangote refinery yẹn kọ́ fún un. Mo dá lé sẹ́lẹ̀ kí ló kàn pẹ̀lú tí mo ṣe pẹ̀lú ẹ̀. Iṣẹ́ tá à ń ṣe rédíò ń gba réètì tiwọn, advertising agent wọn ò lè control kan tí wọ́n ń gbà tí wọ́n ní pé kí owó tí rédíò fẹ́ gbà kó gbà tiẹ̀. So why can you tell me pé dandan n gbọ́dọ̀ join association of tọ́ka kìrìkì tó lè sọ̀rọ̀? We have freedom of association. If our president Bola Ahmed Tinubu ma prescribe kí lorúkọ ẹ̀ Pegasus, ó ní àṣẹ máa ní pé wọn gbọ́dọ̀ exist mọ́ because gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ ta ní ayé ìgbà kan lẹ́gbẹ́ òṣìṣẹ́ ń jà fún ẹ̀tọ́ wa. Ẹ̀tọ́ tí wọ́n lọ ń jà fún. Ní ìsìn ẹ̀tọ́ tí wọ́n ní ẹ jẹ́ kí wọ́n ṣe ìpàdé lónìí sọ́la sọ́túnla tí wọ́n róòlù tí Dangote bá sọ kó dé ẹ̀yìn ọ̀gá ẹ̀ mọ́ bínú I give each of you so àṣọ nígbà yẹn ta o wọn lẹ́yìn ìgbà táwọn orojọ́ tán ẹ jẹ́ kí wọ́n pè kan nínú àwọn òṣìṣẹ́ tí wọ́n ní Dangote lé kó sọ̀rọ̀ síta ká gbọ́. Ọ̀rọ̀ nu. Kábíyèsí ẹ kú ohùn láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn a mọ̀ pé pèdèpèdè ní kò ní sú yín. Bàbá lórí ọ̀rọ̀ Yorùbá mo tún padà sí torí wọ́n ní àjò kò ní jìjìjì kó nílé ọmọ rèlé. Láìpẹ́ yìí la jẹ ọba Olúbàdàn tuntun Ọ̀ṣàrà kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ọládọjà tí wọ́n gorí àlééfà bàbá wọn. Bàbá ìjòyè yìí àti bí bàbá yìí ṣe débẹ̀ kí lẹ rí sí àti wípé kí lẹ rò gẹ́gẹ́ bí ọba tẹ́yin náà jẹ́ tí ó jẹ́ tó gbọ́dọ̀ jẹ́ àfojúsùn bàbá yìí pẹ̀lú ìrètí àwọn ọmọ Yorùbá sí wọn tí è ṣe pé torí pé wọ́n jẹ́ ọba lórí Ìbàdàn nìkan. Lákọ̀ọ́kọ́ bàbá His Special Majesty lèmi wọ́n fi oyè ọba dámilọ́lá ni gbogbo àwa entertainers àti àṣà nítorí àṣà tí mò ń gbé lárugẹ. Bẹ́ẹ̀ni. Ọba ni mí níbi àti bí mi Adéyẹmí lórúkọ mi tó ń bá jẹ́ Adéyẹmí mi ò lè yí ọba gbé. Mo kí kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà sọ mọ̀ pé nínú àwọn tó ti jọba ńlẹ̀ Yorùbá ọba yìí yàtọ̀. Lọ́nà o. Good. Ó ti jẹ gómìnà rí ó ti ṣe sẹ́nétọ̀ rí mò ń bọ̀ lórí ìyẹn o. Bàbá bẹ́ẹ̀ni. Ó jẹ gómìnà rí ó jẹ sẹ́nétọ̀ rí ó tún wá ní advantage kan tó ti gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ. Irú èwo. Òun àti ààrẹ tá a ní ní ìsìn ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ ni wọ́n jọ ṣe sẹ́nétọ̀ papọ̀ wọ́n jọ ṣe gómìnà papọ̀ wọ́n jọ fojú winá papọ̀ wọ́n jọ wọ wàhálà papọ̀ wọ́n jọ bọ́ọ̀nù wàhálà papọ̀ wọ́n jọ jẹ papọ̀ bí wọ́n tiẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú kan. Bí ọkú ẹbọrọ òwú ọba Olúṣẹ́gun Ọbásanjọ́ bó ṣe fìtínà ti Ládọjà bẹ́ẹ̀ ló fìtínà ti Tinubu. Bẹ́ẹ̀ni. Ó ní Yorùbá àkọ́kọ́ mo gbàgbọ́ bá sọ pé kì í ṣe Yorùbá bóyá lóòótọ́ ni. Yorùbá ni wọ́n. Ó ní Yorùbá àkọ́kọ́ tó ń bẹ lórí oyè tó fìtínà ti ọmọ ẹbí rẹ̀ ju ará àta lọ. Torí ó fi ẹ dákun eléwé ọmọ àbíkílẹ̀ pé bóló wá ṣe. Ta ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n plan àti yọ Ládọjà lébò jẹ́ gómìnà
àwọn eléwé ọmọ nìbàdàn àbí. báyé bá ń dìtẹ̀ mọ́ọ̀yàn máa ronú ọ̀la o. tọ́ Àlàó Akálà ni dẹ́pútì Ládọjà ń gbà yẹn. bẹ́ẹ̀ni Àlàó Akálà ò lè sọ pé ẹ̀ṣẹ̀ tí Ládọjà ṣẹ̀wọ̀n rè. bẹ́ẹ̀ni èrò inú rẹ̀ sáà ti pé ó sáfẹ́ di gómìnà. lómi bẹ́ẹ̀ni. eléwé ọmọ àbí wọ́n ti pé ó ń bẹ ní kí lorúkọ rẹ̀ ní áùsì. bẹ́ẹ̀ni wọ́n pè kan náà lọ sí lárí wọ́n pọ̀ nígbà yẹn. bẹ́ẹ̀ni. kódà wọ́n tún kó níjọ́ tí àwọn tọ́ọ̀gì ó lọ ìfẹ́ ìdí gọ́ọ̀mẹ́ntì áùsì mobile police ló líìdì wọn wá. bẹ́ẹ̀ni wọ́n ní order from above nígbà wọn yọ wọ́n mú ayé su nítorí kídẹ̀ ni nítorí pé baba alámọ̀lá Ìbàdàn adédìbò. òun náà sì máa ń sin o gbogbo àtàsọ yìí Ọbásanjọ́ nìkan ní ń bẹ láyé nínú wọn o bẹ́ẹ̀ni. baba Lámídì Adédìbú tó lóun ò ṣe wàhálà òun ṣe òun làágùn kó tó rówó rí wọn bá rí pé òun làágùn àwọn jẹjẹjẹ àmọ́ làágbó náà ni òun ló pè gbà yẹn pé 65 million àbí bílíọ̀nù ni wọ́n pè ní mi ò mọ̀ bóyá mílíọ̀nù ní mílíọ̀nù náà ṣì ń lò ń gbà. bóyá bílíọ̀nù nígbà yẹn bóyá mílíọ̀nù 65 million òun ni security vote ti Ọ̀yọ́ state bẹ́ẹ̀ni. kó máa fún 15 million orí rẹ̀ tó rọ̀ gangan ní olórí security ṣé nígbà yẹn ṣé gẹ́gẹ́ bí commissioner of police ni àbí bí security adviser fún àbí area commander. ààrẹ sì ń bẹ́ẹ̀ tó náà sì sọ pé gbà tí o ti ṣe yẹn sẹ́ ààrẹ ẹbẹ̀ láyé níṣẹ́ o ààrẹ wà. wọ́n fi ní fìkúfì o wọ́n yọ kó ní gómìnà o December ààrẹ yẹn ló tó wá dọ̀bálẹ̀ fún Ládọjà o. bẹ́ẹ̀ni. that is irony of life kódà mo fi nǹkan tó gé kéèkì tó fi Ládọjà kó jẹ́ mi ni mi ò ní jẹ́ o. àbí Ládọjà ló gbé kéèkì kalẹ̀. gbé kéèkì kalẹ̀ ó sì gé ó tún wá fi sọ́wọ́ ọmọdé bàbá sí sọ́wọ́. èpè ìgbín ọ̀rẹ́ ọkọ̀ọ̀rẹ́ àgbọ̀n. Ládọjà ló ń sọ ọmọ kékeré ẹ jẹ́ ká wá kábíyèsí ni àlè pè yín lórúkọ mú abáyélóye àpérò ó wá tó fi kíní kan lọ́lẹ̀ tí ò sọba tó ti ṣerú ẹnu ẹ tó jọba lẹ̀ Yorùbá ó sọ Yorùbá jẹ́ òyìnbó lọ nígbà tí ó sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba ní ọ̀rọ̀ àkọ́kọ́ lẹ́nu ọba Ìbàdàn. bẹ́ẹ̀ni. ìyẹn ni pé ó fi yé yín pé ọba Yorùbá lòun lóòótọ́ ibi tí mo fi wá lọ pé a ní oríire kan ni pé òun àti ààrẹ ni wọ́n jọ ṣe sẹ́nẹ̀tọ̀ òun àti ààrẹ ni wọ́n jọ ṣe gómìnà mo mọ ìdí kan pàtàkì ààrẹ gan fi wá gan nìyẹn pé sóò lè di ọba lójú ẹ̀mí òun mo dẹ̀ dúpẹ́ pé òun náà wá di president ìsìn àmì kejì tí wọ́n fi làkàlàkà lògbòlògbò lọ́lọ́run wá gbé síbi gíga ní ìsìn mo wá bẹ Olúbàdàn tìlú Ìbàdàn kó dákun wọ́n pẹ́ wọn ò ní kúkú tó yá kí wọ́n jọ kí wọ́n lo àǹfààní pé wọ́n lè pe president lójú oorun kó dá wọn lóhùn báwọn àti president jẹ́ ìkan kí wọ́n jà fún unity àṣeyọrí àti bíbọ́ nínú oko ẹrú ilẹ̀ Yorùbá. mi ò gbọ́ yín dáadáa bàbá. kó jà fún ìṣọ̀kan àṣeyọrí àti bíbọ́ nínú oko ẹrú gbogbo ilẹ̀ Yorùbá. irú síkárì tá a sọ tẹ́lẹ̀ yìí Ládọjà lè gbé lórí ọba Ìbàdàn tuntun kábíyèsí ó lè rú lórí pé síkírítì yìí n tó bá sọ lókè náà máa gbọ́ this time torí tiẹ̀ ti di mẹ́ta pọ̀pọ̀ olóṣèlú ni ọ̀rẹ́ ẹgbẹ́ president ni pàdé president ni ó tún wá jẹ́ first class imperial ọba ó tún sọ kíní kan wípé Ìbàdàn state jẹ́ ológun kó má wá jẹ́ Ìbàdàn state nìkan òmìnira gbogbo ilẹ̀ Yorùbá kó jẹ́ lógún ààbò ilẹ̀ Yorùbá kó jẹ́ wọ́n lógún kí wọ́n máa bá president sọ̀rọ̀ ní gbogbo ìgbà lóòrèkóòrè lórí ilẹ̀ Yorùbá mo wá bẹ̀ olóyè Sunday Igboho kó wá fi àsìkò lẹ̀ lásìkò tí ó fi rí Olúbàdàn bá sọ̀rọ̀ mo sọ kíní kan o olóyè Sunday Igboho mo mọ̀ pé gbogbo fídíò mi lẹ́ máa ń wò mo fi Ọlọ́run ọba bẹ̀yìn bóyá màá bẹ atọ́kùn náà kó jọ kó fi nọ́mbà mi sílẹ̀ bí àwọn tó ìtàkùn ìtẹ́lẹ̀ náà fi sí káwọn èèyàn lè rí mi bá sọ̀rọ̀ kí olóyè Sunday Igboho kó jọ torí Ọlọ́run sẹ́rí àkó olúwọ̀ gírí wa tí ó ní mínì tí ò ní mínì sòdílọ̀ gbogbo tẹ́ bá ń lọ kọ́ ni kókó mi ò ní kó má ní security o kó arrange private meeting pẹ̀lú kábíyèsí ọba Ládọjà lórí security ilẹ̀ Yorùbá Ifẹ̀ ní orírun wa ṣùgbọ́n Ìbàdàn ní capital ilẹ̀ Yorùbá so tó bá wọn sọ̀rọ̀ ọba Adéwọ̀lú Ládọjà lè pe ìpàdé gbogbo lọ́balọ́ba ó lè pe ìpàdé gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n discuss lórí security tá a sọ tá a kọ́kọ́ sọ nílẹ̀ yìí gbogbo ètò wa ṣẹlẹ̀ pátápátá eré lè tó kù torí
àwọn orin kan ti tún gbà lóyè orin la fi wo wèrè wèrè la fi wo wèrè. mo ti ẹ pé kọ́rẹ́nsì mi ò tí ì rí bá sọ̀rọ̀ mo fẹ́ béèrè pé mi ò gbọ́ yóò bá tó bẹ́ẹ̀ kó bá mi sọ ìtumọ̀ wèrè la fi ń wo wèrè àti ìdí tó fi kọ wèrè la fi ń wo wèrè mi ò dàdé kọ́rẹ́nsì náà máa sá kiri tani ẹ sá ni. ló bá kó sá kiri ajẹ́pẹ́ tó sá lọ́gẹ̀ lọ́jà jẹ́ lójú àpò tó rí ọjà lọ jẹ. tó rọ́bà ló yẹ káàkì kì í ṣe wèrè la fi ń wo wèrè níbo. òrórí kì Ìbàdàn kì. ọmọ Ìbàdàn sì ni ọ́. òrí tàn Ìbàdàn sọ. ló pàdé lòun àti Ṣèyí Mákindé o pàdé ni wọn bóyá òun ló sọ pé. táwa ni wèrè nínú àwọn méjèèjì. àmọ́ bí tí wèrè ti wo wòlé rẹ̀ bóyá mo wá rò pé bóyá ó rò pé nítorí pé àwọn ìdílé Ọlákùlẹ̀ yàgílẹ̀ pé tẹ́lẹ̀ ọba tó kú wọ́n sọ pé kò tí ì tó kó kú nígbà yẹn. wọn bá bóyá kólíkìtì ọba Ládọ̀jà lè yá òun ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá ló fún baba ní pẹ́sìn. bàbá tó ti tẹ́pẹ́ bàbá 80 something. bàtà má ṣe bàdàn o bàdàn sọ̀rọ̀ ó ṣe wọ́n gbọ́ Yorùbá kí wọ́n dẹ̀ mọ̀ọ́rọ́ sọ wọ́n mèsì ọ̀rọ̀ mi ò bú bàdàn dákun o ṣùgbọ́n lélẹ́yìí tẹ́ ní ọba tẹ́ níyì gbogbo Yorùbá ló lọ́ba nǹkan sára sí yín ọba Adéwọ̀lú Ládọ̀jà ọkàn yín ò balẹ̀ Ìbàdàn nílò Olúyọ̀lé àjẹgbínjẹ karahun wọn máa fi karahun fún orí mu ọgbà mọ́jà bó ti kára wájú lẹ́rú ní ìsìn ẹ jẹ́ kájà ká kó àwọn báńdíìtì lẹ́rú ká kó Fúlàní tó ń dà wá láàmú lẹ́rú jagunjagun níyìn jagunjagun ló tẹ̀ Ìbàdàn ẹ dákun ẹ ṣe kílẹ̀ Yorùbá kó lómìnira kílẹ̀ Yorùbá kó bọ́ lóko ẹrú kílẹ̀ Yorùbá kó lè tó fúnra wọn kí sẹ́rí gbogbo ìtàsọ yàrá wẹ́rẹ́wẹ́rẹ́ mo ti sọ kò lè gbòmìnira fún wa ṣùgbọ́n tí ọba tó wọ orí àpèrè sí tó bá tẹsẹ̀ sí tọwọ́ sí òmìnira Yorùbá wà á dẹ̀ rí jẹ́ bẹ́ẹ̀ kẹ́kẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ètò ààbò náà ẹ má dẹ̀ jẹ́ kí àwọn ọba Yorùbá kí wọ́n máa ṣọ̀tá ara wọn ẹ jẹ́ kí wọ́n fura wọn ṣọ̀kan kò sí ìyàtọ̀ nínú gbogbo wa káàrò jíire ní gbogbo wa èmi ò mọ̀ bóyá mo sọ́njẹ̀ lò mi ò mọ̀ bóyá owó ní ó da Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni of Ifẹ̀ pọ̀ ni àbí ẹran ni wọ́n jọ pín àbò oúnjẹ torí bàtà wà kékeré dájà ságbà sí ni pé àgbàdo kọgbẹran ẹgbẹ́ mo jù ọ lọ owó púpọ̀ tó bá lò ó púpọ̀ kò sí tẹjọ́ ń pín ọba Yorùbá kí lè ń bára yín jà sí ilẹ̀ Yorùbá ò ní dàrú o mo kí ọba Adéwọ̀lú Ládọ̀jà ẹ káàbọ̀ sórí àpèrè baba ńlá yín nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́ o agbára ẹni kú kékeré ikú ò ní yá kọ́pá yín báyìí ogbó rere tẹ́ ní fúnlẹ̀ Yorùbá tilẹ̀ Ìbàdàn abọ́ ṣiṣẹ́. bẹ́ẹ̀ni tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí láti ọ̀dọ̀ His Special Majesty ọba Adéyẹmí Olúwafẹ́mi ọba àṣà àti èdè káàkiri ilẹ̀ Yorùbá káàfọ́tà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́rìn lójú ìwòran yín ẹ láǹfààní àti pè wọ́n gbogbo béèrè tó bá rú yín lójú èmi kọ́ lẹ máa pè àwọn ni kí ẹ béèrè lọ́wọ́ wọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n oníròyìn òǹkọ̀wé àti oníròyìn ni wọ́n títí ìgbà míì ẹ tún láǹfààní àti máa bá wọn pàdé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín ó dàbọ̀.